Owó wo ni mo jẹ ìran pọ̀nrípọ̀ gbá ẹ̀? Sọ fún mi Ṣọlá, pátá. Tí ó bá débẹ̀ sọ́pọ̀ máa lè ní. Tó o bá gbé dé ibi tó yẹ kó gbé dé, ọmọ àlè ní òde má ṣòfò ni. Ẹni tí ẹ lówó bíìrì tẹ bá fẹ́ gbà, ẹ máa wọlé tí ìyàwó náà máa fún iṣẹ́ sílẹ̀. Ẹ jọ. Kí n wọlé tí ìyàwó yín? Ẹ wọlé tí sí ẹni tẹ̀lé bá ti wá bó ṣe kí n gbó. Ẹ ti parí iṣẹ́ tó bẹ̀rẹ̀. Ṣé ìṣẹ̀rùn láti parí? Nígbà tí wọ́n ti jáwọ́ ọ́fíìsì mi bẹ́ẹ̀ padà lọ ṣiṣẹ́. Ẹ bọ̀ kò sí ìyàwó kan lọ́fẹ̀ẹ́. Ní ẹjẹ́ yẹn wá ní pé mi bísí ní ṣe yóò lè ronú mọ́ tó wà lọ́fíìsì. Mo bísí balùbalù. Mo ní màá wọ́n jẹ́ pé He's a 1-minute man. Tó máa ń sọ nìyẹn pé gbogbo nǹkan kí nǹkan téèyàn bá fẹ́ ṣe kẹ́ máa rántí ọ̀la. Ìjọba tuntun lélẹ́yìn. So when I talk in this company and if you're not careful, mo lè jẹ́ kán sack ẹ. I want a perfect job. Mi fẹ́ traces, mi fẹ́ kí anybody see any hint at all. Yeah! Kí ni yẹn bébí?